Nàìjíríà lẹ́nìí kì í ṣe ti àkọ́dùn. Ní Nàìjíríà lónìí ọba tó mú àwọn nǹkan ìṣẹ̀dá wa dání tó kọjá Aláàfin Òsì ikú bàbá yèyí ìbàrẹ̀ o. olóyìnbó lè. Aláàfin mélòó ló jẹ níbo wọ́n jẹ kí ni activities wọn. Fún àpẹẹrẹ Ọ̀yọ́ Ìgbòho nígbà tí Aláàfin Ẹ̀gúngún ojú tẹ̀ ọwọ́ odi yíká ìlú yìí ọwọ́ odi yíká ìlú yìí láti rí pé kí ogun mọ́jà Ọ̀yọ́ Ìgbòho. Odi yìí ó mú kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kún ó ṣe wọ́n sì ń rọ́ wá láti wá bá Aláàfin gbé ní Ọ̀yọ́ Ìgbòho ń gbàdán. Nígbà tí bàbá wa Ẹ̀gúngún ojú tí wọ́n wájà Aláàfin pè ní ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn àbọ́kùnrin ni àbóbìnrin ni òun ló gbapò wọ́n pè lọ́kùnrin wọ́n pè lóbìnrin warlike woman ni ọjà oríṣiríṣi ogun tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹṣin tí fi ń jagun òun ló wọ odi ẹlẹ́ẹ̀kejì tálàfin wà ní Ìgbòho. kábíyèsí ọ̀tá wọ́n pe odi àkọ́kọ́ ní odi Àmọ̀nà wọ́n pe èkejì ní odi Àmọ̀nú. Ìgbà tí wọ́n lọ tán fún akíkanjú àwọn Ọ̀rànbòdè tí bàbá wa Aláàfin Abípa tó fi wá sínú ìlú yìí. Ìtàn tí mò ń sọ yìí ìtàn tó lẹ́rìí ni o òyìnbó kan pẹ́ o aláwọ̀ dúdú àwọn historian kan pẹ́ o kìí ṣe àgbélọ̀rọ̀ ọmọ mi kàwé yunifásitì ọ̀jáde òun náà gbóyìnbó fún wa lọ sọ ìtàn o ẹ mọ̀ kọ́ o igbó kan tó ní hò náà ní jẹ́kò igbó wo ló ní hò igbó wo lẹ ní bí igbó wo ní bẹ́ bí ní hò. ọdún dé kan 49 years òsì kan tí ajẹ̀bí bọ̀ bẹ̀. kò ṣe fọba mú kò ṣe fọ̀rọ̀ jàbí òwí bẹ́ẹ̀ nílé ṣe. pé ṣe pé àbí mọ́mọ́ ṣe wa afarabalẹ̀ láti kọ́ ọgbọ́n lọ́dọ̀ àwọn tó lọ́gbọ́n a sì farabalẹ̀ láti gba ìtàn tí wọ́n kọ́ lẹ̀ tí èbó kọ́ lẹ̀ tí bá rí gbogbo òlú tó wà ní kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá kò sí ẹni tí ò ní apá kan tó fi súnmọ́ Aláàfin. mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé nígbà tí Jayé Ọlá yìí débẹ̀ ó ń sọ̀rọ̀ ìgbà tí Amọ́lóyè tó joyè Amọ́lóyè tó ti jẹ́ran ọmọ ẹ̀ tó jẹ́ran bàbá yìí ó ti jẹ́ ìkànnú àwọn ògbóǹtagì olóṣèlú ní ìlú yìí tó sì mú àǹfààní wọ̀lú yìí nígbà tó wà láyé ọ̀pọ̀lọpọ̀ orúwe tí mo kún fún Jayé Ọlá yìí náà mo kún fún tó sì mọ ẹni tó bí bàbá rẹ̀. ìgbàǹgbà míì tí ìjọba bá wà ló máa jẹ́ kí tá a bá léèyàn nínú ìjọba ẹ bá wọn ṣèjọba nítorí wọn máa gbé síwájú ìjọba ọ̀tọ̀ ni ní máa ń fa ìfàsẹ́yìn wá fún ìlú ńgbà míì. ìlú Ìgbòho Ọlọ́run mú dépò rẹ̀ dáadáa. ogun ò ní wọ̀lú yìí ọ̀dọ̀ ò ní wọ̀lú yìí nínú àlàáfíà ní ìrọ̀rùn náà ni ọmọ tẹ́ bí aya ọmọ ará ni wọ́n máa ti gbé nǹkan ṣe. àdúrà mi fún yín ni pé kí ọba yìí kó pẹ́. èrè ayé ni kéèyàn pẹ́ láyé ẹni bá kú kékeré ó jìyà ayé Ọlọ́run ò ní jẹ́ kó jìyà ayé. yóò jọba arúgbó ọba yóò jàgbó ọba. nítorí wọ́n fẹ́ sọ fún ìtẹ̀bẹ̀ ṣe kó má ṣe ìtì bá ṣe ni kó ṣe. ọmọdé ni àgbà ni olówó ni ẹ̀pẹ̀ kúrò ní kó máa fà á mọ́ra. tí bá ń ṣe bẹ́ẹ̀ yóò máa rí àǹfààní yóò sì máa rí ìfọwọ́sowọ́pọ̀ wọn. ẹ dákun èèyàn wá rìn kí orí mọ́ mì
tó bá ní nǹkan míì tó ṣe tó kù yẹ káàtó. ètò òkú tí màá ní káyé tíjà yọ ọlá máa ṣe kókó oríkì àwọn bàbá rẹ̀ tó bá dé ta kókó àwọn ìyàwó rẹ̀ ọjọ́ ti lọ ní ìbáríkà àwọn obìnrin tó jókòó ìkan wá pe àwọn aláàfin ètò sọ̀rọ̀. Akí ọ̀sà. èmi pàápàá mo ti àmójútó àwọn bàbá mi Àtìbà ọ̀rọ̀ ọmọ tán yọ owó ìyá. ó pàlú méje pọ̀ Adéwèmí tí bá gbogbo jagun agbódò kò gbọdọ̀ tó bí ọ̀gbọ̀dọ̀ lòdì. ọ̀dọ̀ fún èdè àyò lórí látàlú ọmọ ajá mìíràn gangan ẹni tá a rí ta pé ìjọ̀bọ̀ rí láfíà fọ́fà. amápatá bẹ̀m̀bẹ̀rù lẹ́yìn àgbàrá ó débẹ̀ ìwọ́n lójú ojú àwọn lápò ojú àwọn lọ́rùn. ó sì wọ́n bẹ̀rẹ̀ ojú agágá àṣẹ kó tó kára àgàgà tégbótégbó. tí n bá ti pé látẹ̀lú lẹ́lẹ̀lẹ́lẹ̀ Adéwèmí máa gbọ́ ba líle àhọ́rọ̀ gbọ̀ngbọ̀n. àwọn tó yẹ òyì àwọn ọ̀kọ́ bí ẹ̀gbọ́n àti ìyàwó. àwọn yọ nínú ẹ̀gún sàkàsí kí kò sóló làtí ọ̀pá sí. ìbá bàbá mi o tí mò ń sọ lẹ́nu ẹlẹ́fún mi lẹ́nu tí ń sọ. ẹlẹ́kùn ẹ̀wà náwó sí mi o. ẹ̀náwó sí mi pé tí a bá ń kú èwo rẹ̀ mi ní báwọn kú. tí a bá ń kú fún àbáragbàdà mi ní wáyé ọlọ́wọ́ bẹ̀. mi ní so mú mi. ara yín lè lẹ́ka sí ẹ̀nàká sí mi. ní kú àbáyé yìí. ilé kọ sí ayé o. ayé ò ní kọ tèmi. àríyọ̀ àríkẹ́ là ń kọ́mọ tuntun. bí ti bá yọ sí ọmọ kí mi. ẹni tó bá bọ̀ mí sọ̀tẹ̀. omi ò tán lára rẹ̀. ẹni tó bá gbàlagbà sọ̀tẹ̀. Ẹni bá bá gbàlagbà sọ̀tẹ̀. kò ní dàgbà. Èmi ó darúgbó. kẹ̀kẹ́. tó àbálẹ̀ yìí. Hey!